ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré wa láyé lónìí agbéwìrì olè ni wọn. mi ń gbowó oṣù. wọ́n ń gbà. mi ń gbowó oṣù kí wọ́n tún wá wá débi owó lówó. nfẹlẹ 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 sólè kọ. ẹ mọ̀ ẹ rí wí. torí wọ́n lọ kọ́ àwọn stéètì kan wọ́n pè é. gómìnà kan lọ́nà báyìí. ẹ má nàwọ́. lọ́nà bí báyìí. lọ́nà bí bẹ́ẹ̀. tó kó 100 billion. ẹ má jẹun àwọn tí wọ́n ṣe ara yín o ẹ má jẹun lápèjúwe ẹ má jẹun àwọn Christian ẹ má jẹun àwọn Christian. afẹ́ wàsílámù pléènì sáà tó ọmọ Ọlọ́run ló ṣe. ẹ mọ̀ dáhùn. ó ti gbé tó gbogbo nǹkan lẹ̀. ẹ dúró sáwọn àwọn tó ọmọ Ọlọ́run ló ṣe pléènì. àwọn kọ́. àwọn lè má mú wọ àbí wọn wọ. àwọn àfa ńláńlá ń wọ àbí wọn wọ. àwọn wà sí ń wọ àbí wọn wọ. Ọlọ́run ti mọ̀ ó ti ṣètò bá ti. àwọn ọmọ ìyá wa ẹ mọ̀ wọn. àwọn ọmọ ìyá wa àwọn náà ń wọ àbí wọn wọ. afẹ́ wàsílámù mọ́tò sáwọn tó ọmọ Ọlọ́run ló ṣe. a fẹ́ gba àwọn ọmọ ìyá wa ní challenge a fẹ́ gbà wọ́n mọ̀ràn bí ìlú ti dáa tó yìí tí wọ́n ṣe gbogbo ẹ̀ tó ṣe wìnì kìnkìn yìí ẹni tí ọba tẹ́ èèyàn lọ́rùn lára tí ìjọba bá ṣe ẹni tí wọ́n ṣe ní táwa gbọ́njú bá ní pé wọ́n wàá kọ ìwé pélébé àbí kí wọ́n yan ẹnìkan kí wọ́n yan èèyàn bíi mélòó kan nù wọn tí wọ́n gbé ìbò tí wọ́n kàwé tó yanjú ẹ jẹ́ á lọ rí gọ́vnà kíní tí wọ́n mọ díwà yìí bóyá kí wọ́n fún wa ń bò míì gẹ́gẹ́ bí àwọn Èkó computer village ń bẹ lẹ́kọ̀ọ́ gbogbo tí bá jẹ́ nípa fóònù ẹ bá dé computer village yọ yanjú ẹ wàá pera yín jọ lábẹ́ umbrella ṣíàmánu yín ẹ̀yin tẹ̀ ń tajà ń ṣàlẹ́jì tẹ̀ ń wó fẹ́ǹsì tí wọ́n fún yín ní wákàtí kẹ́ ẹ fi mọ́ padà tẹ́yìn náà ti mọ́ gọ́ọ̀mẹ̀ntì ò ṣe é bájà o ńgbà ẹ ṣe bẹ́ẹ̀ tí wọ́n náwó gan ṣíàmánu kí lẹ rí ṣe ẹ mọ ń tẹ́ ẹ wò wọ́n abẹ́ ẹ̀ mọ́ ẹ̀yin náà ẹ wò ibẹ̀ yẹn ó beautify ibẹ̀ yẹn àbí ó beautify ẹ̀ bí wọ́n ti ṣe é ní ká máa lọ tí ò sí pẹ́ nìkan jáná mọ́mọ́rú wa lẹ́nu kò sí pẹ́ nìkan mọ̀ jáde bọ̀ fùrù yọ kó sẹ́nu mọ́tò ẹni tó ń kó òtọ́ ọlọ́pàá ti páàsì ẹ̀ ní junction lọ́hùn òun ọ̀tẹ̀ náà mọ́lẹ̀ ni nígbà tẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni wọ́n rún lẹ́sẹ̀ ẹni ọjà náà mọ́kọ̀ lẹ́nu ń bẹ nínú àwọn tó wá ra nǹkan lọ́dọ̀ yín ntọ́ yẹ kẹ́ ẹ ṣe ni pé tọ́ ẹjẹ́ á lọ rí gọ́vnà àbí ẹjẹ́ á lọ rí kinní kan sínétọ̀ àbí ẹjẹ́ á lọ rí kinní kan síámánù afẹ́ rí ọ̀gá kí wọ́n fún wa níbì kan tí ó kó gbogbo wa papọ̀ bẹ́yìn náà bá máa pè ní mobile village àbí fóònù village ẹ̀yin lẹ́mú ọkọ̀ tẹ́sọ̀ tí àwọn Èkó sọ tí wọ́n ní computer village ẹ̀yin náà wà mú ìtẹ́sọ̀ tí àmọ́ ẹ máa wo ni ṣé ń tún nǹkan ṣe nu abẹ́ ń bàjẹ́ bíbẹ̀ ni ti dáa tó ni ó sì ó ṣe ẹnìkan lọ́dún ogun òkè ó wá ya fọ́tò bẹ́ẹ̀ ni ó wá sẹ́ńdẹ̀ sáwọn èèyàn pé ìlú wo ni ẹnìkan kan gbé ṣe Canada kọ́ yìí fọ́tò One Unity ni wọ́n yà fa fọ́tò Unity ni wọ́n yà o wọ́n á gbé ibo ni ẹnìkan ní Kánò ni òun ní sẹ́yìn sọ pé Ìlọrin ni ìlú wa ọwọ́ mo fẹ́ràn òun tàn wọ́n ní ìlú wa ní Ìlọrin ẹ dákun wọn wá ṣe nǹkan rìn gèdè báwọn ẹ̀yìn kan lọ kọ́ àkẹ́tì ntọ́tẹ́ ẹ̀yìn lọ́rùn lọ́dọ̀ ìjọba lẹ́ẹ̀ béèrè wọ́n wà fún wa ká béèrè ntó wù wá lọ́dọ̀ wọn ńbo lẹ́ẹ̀ kó wa sí ńgbà ẹ̀ ti dí wa pa yìí tọ̀ ńbo lẹ́ wa mọ̀ tẹ́ fún wa tí ó jẹ́ open place tí ó mọ̀ jẹ́ kíní kan village táwọn èèyàn tó ẹni tó bá fẹ́ tó fóònù ṣe ẹni bá fẹ́ pàrọ̀ screen ẹni bá fẹ́ ṣe nǹkan kan tí wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ bí wọ́n ti ń wá wọn lọ Ìkẹjà ní computer village gbogbo ẹ̀yàn ọmọ ìyá wa tẹ́ ń bá ń bẹ́ẹ̀ di irú nǹkan báwọn ẹ ṣọ́ra o àfẹlẹ́ yìí àfi ètò Ashabul Janna ní Diamond 88.7 FM ààfin gbà yín mọ̀ràn pé ẹ má jẹ́rú ẹ̀ wáyé má ìjọba wọ́n sọ̀rọ̀ èèyàn ò lè bá wọn jà ẹ bá kó àwọn gòlògòdó wá bẹ́ẹ̀ ni láàrin bíi wákàtí mẹ́ta sísìn ibẹ̀ ni ó yìí ṣe yáwú kọ́dẹ̀ lómi ọgbàgbé ṣọ́ọ̀bù kò ní tì ìjọba ní jẹ́ báwọn ẹ dákun ìlú Ìlọrin ìlú tó kún fún ìfàyàbalẹ̀ ìlú tó kún fún ìfọ̀kànbalẹ̀ gbogbo tí ọba dàlúwarú àwa máa dìde sí pé tó ẹ dákun ẹ wo àwọn tí máa gbé mọ́tò táǹkẹ̀ opposite Central Bank ńgbà gómìnà yìí tán tí ọba akílẹ̀ abẹ̀hún wọ́n sì ńbẹ̀ náà wọ́n fún wọn inú gáràjì kan tó tóbi janjan
níbẹ̀ wọ́n kó wọn sí lẹ́gbẹ̀ẹ́ library níbẹ̀ wọ́n kó wọn sí nísìnyí gbogbo tẹ́ ń bá ń lọ ibẹ̀ lẹ́ẹ̀tì wọlé ọ̀ gbọ́dọ̀ gbèrò ń tàwọn òsè wọ̀rọ̀ páàkì ibẹ̀ so àwọn tá à ń bọ̀ látọ̀hún ẹ gba under bridge ẹ kọjá yín lọ freely ọ̀nà àsìmúnà láwù mosque lẹ́ máa ń lọ ní tọ̀ ọ̀nà kíní kan lẹ́yìn bá ń lọ ní kálukú ọ̀yà ẹ máa lọ yín pẹ̀lú rọrùn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run títa ríro là á kọlà bọ́bá wa san tán là á máa ń nà káàkiri ẹ dákun ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ Ìlọrin ọ̀dọ̀ gbogbo ọmọ ìlú mi náà tó kún àwọn ọmọ Ìlọrin tí wọ́n jọ ń tajà ńbẹ̀ ẹ dákun ẹ hùwà kí fọkànbalẹ̀ ọ wà nùlù ọlọ́mọdé asun mọ́ńdà ńlá lọ́nà mòórò ọ̀dà àlá ni wọ́n ń pè bẹ̀ ilé ẹ̀wọ̀n ni o correctional center kan sì tó ń bẹ lókè ìkúra lẹ́gbẹ̀ẹ́ lé àwọn asádọ́ọ̀sì dákun Ọlọ́run mọ̀jẹ̀ asunbẹ̀ Ọlọ́run abẹ́ ọ ni gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bẹ ńbẹ̀ tí wọ́n mọ́wọ́ mẹsẹ̀ Ọlọ́run bá wa tú wọn lẹ̀. a máa sáré bí ìlú ẹni ó ṣe dáa ni kì í ṣe bí ó ṣe bàjẹ́ ẹ gbá àfa ni oníbìládàkà kọ́dìmùhà aláàkúnlì baldatin. bìládàkà kọ́dìmùhà aláàkúnlì baldatin. wàmínà ajílẹ̀ ha àfùtẹ́rù wàmínà ajílẹ̀ ha zumi. ومن أجلها أفطر ومن أجلها سمي. bìládàkà ìlú rẹ ọmọ ìyá mi ìlú rẹ ọmọ ìlú wo ni ọ rí ọmọ Ìlọrin ni mí ọmọ ìlú wo ni ọ ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ ìlú wo ni ọ Ògbómọ̀ṣọ́ mo ti wá ọmọ ìlú wo ni ọ rí Òṣogbo ni mí ọmọ ìlú wo ni ọ Ìkàrẹ́ Ìdànrè kankan ni mí ìlú rẹ ni. بلادك قدمها على كل بلدة ومن أجلها أفطر ومن أجلها صمي. kódà bó bá fẹ́ràn ìlú rẹ tààrà tó fẹ́ràn rẹ̀ púpọ̀ òun náà kó kan nú ìgbọ́lọ́wọ́ ọba gbọ́ ó kópin kan nú ẹ̀. ẹ dákun ẹ má jẹ́ àbàlù wa jẹ́ ẹ má jẹ́ àdàlù wa rú gbogbo ohun tí ó fa gbọ́n mi sí omi ò tó tí ó di pé wọ́n wá yìnbọn mẹ́nìkan lẹ́sẹ̀ ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ nínú ìlú wa. Ọlọ́run fi Ìlọrin láyàbalẹ̀ fún bàbá wọn bá Ìlọrin púpọ̀ ó sì fi bàbá ní ó fà wọn náà láyàbalẹ̀ fún Ìlọrin kò sí pé wọ́n ń pè Ìlọrin ni Ìlọrin ni Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. biladaka qaddimuha ala kulli baldatin. àfàwẹ̀ wàsílám. wa min ajliha aftir wa min ajliha sumi. àfàwẹ̀ wàsílám mo kọjá ní ọjà ọba èmi ò mọ̀ kọjá fẹ́ bá mi. la ilaha illallah muhammad rasulullah gbogbo Ọlọ́run gbogbo ẹni tí ń bá ń tún nǹkan sí Ọlọ́run bá wa tún àwọn náà sí. Àmín. mo ní ọjà ni mo ti kọjá tán ìwọ́n gbé àìdọ́jà ni wọ́n ní ọjà náà lè ti kọjá jẹ́ nìkan ti kí yín nísìnyí wọn ni ńlọ́fẹ̀ẹ́ báwọn. àṣẹ ńgbà tí ètí ìrí báwọn àwọn ìyá ni yóò sì mú aṣọ wáyé wọn ó sì ta pẹ̀rẹ̀rẹ̀ wọn ó sì tọ̀ lẹ́yìn aṣọ wọn ó sì dàbí wọn bá rí. wọ́n ti wá ṣe tó ti clear kọ́lọ̀ mọ́sà bá wọn ṣe kọ́ darí wọn wọ́n náà kó lówó náà kó wọ́n tún ṣe gbogbo bí wọ́n bá tún kù náà ìlú ni wọ́n tún ṣe yìí kẹ́nìkan wà pọ̀ wọ́n máa dàrú. biladaka qaddimuha ala kulli baldatin. ìyá àṣeyí ọlọmọsàjì ọ dáa fún yín ẹ wò ìyá àṣeyí kírísítẹ́nì ni kò lè má gbọ́ ètò yìí. bí wọ́n bá múná wá ní síríìtì ẹlẹ́ẹ̀karùn-ún lọ́hùn ìyá àṣeyí yóò lọ ṣáàjì rédíò rẹ̀ pé kó lè ṣáàjì ẹ wò nǹkan torí pé òun fẹ́ gbọ́ ètò Ashabul Janna ìyá àṣeyí sàfikẹ́ yẹn odúgbò lọ́dọ̀ Ọlọ́run ẹni orí ní tó mọ́jú ebe yẹn ni òwú bí èèyàn wà fáwọn Islam níbi tí ìmọ̀ wọn pọ̀ dé ìmọ̀ ni ìmọ̀ pọ̀ lérí wọn gan tòun ti mímọ̀ wọn náà ti á pọ̀ ìwíkú ìwọ̀n ń wí. biladaka qaddimuha ala kulli baldatin. ọkùnrin ni ọ obìnrin bá ní ọ máa sáré bí ìlú rẹ̀ ó ti ṣe gòkè ìlú rẹ̀ ni ọmọ jà fún kọ́dà bí ọba ju ahéré mẹ́ta lọ ìwọ náà mọ gbogbo ọba dé ó pé bẹ́ẹ̀ bá dé lu wa òun ò rò pé lu kan tún da tó lu tàwọn mọ́ lẹ́yìn Mákà ọmọ wí bẹ́ẹ̀ ìlú rẹ̀ nù ni kọ́dà ó tún máa ní ládàá biladaka qaddimuha
ala kulli baldatin ọmọ tìlú rẹ̀ ṣáájú ju gbogbo òlu lọ ni. ومن أجلها أفطر ومن أجلها صم. torí ìlú rẹ̀ máa gbààwẹ̀ máa sínú máa gbààwẹ̀ nítorí ìlú rẹ̀ pé ìwọ Ọlọ́run ìlú mi ìfọ̀kànbalẹ̀ ní tọrọ sínú ẹ̀ kó o sì gbààwẹ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ nìkan ìwọ Ọlọ́run mọ̀ dání àwẹ̀ náà ìwọ Ọlọ́run bá ń gbà á torí ìlú mi mo fi gbà á bẹ́ẹ̀ ẹwà àwọn ènìyàn Ọlọ́run òun làwọn àfáà wa tí wọ́n bá bẹ̀rẹ̀ wá sí bàbá wa khalifa àkọ́kọ́ fún bàbá wa Lájí Àgbà wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí tí wọ́n àbí bàbá wa Ahmad àlífà ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. آمين. wọ́n ní ọ̀rọ̀ tá a wọnú Kùránù tá ò rí. bàbá wa àlífà ẹlẹ́ẹ̀kejì náà ni àwọn náà ni alákọ̀ọ́kọ́ lẹ́yìn bàbá náà ni màá wí. èyí náà ni máa tọ̀ bàbá mufti ẹlẹ́ẹ̀kẹta Sheikh Safiyullah. Sheikh Safiyullah. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. èyí ọ̀rọ̀ tá a wọnú Kùránù tá ò rí èyí tá a wọnú àdìsí tá ò bá màjá mẹ́nu débẹ̀ Olúwa mi màjá mẹ́nu débẹ̀ Olúwa mi. afẹ́rẹ́ wàsílám wákà gidi ni òun làwọn àfáàsìn àná ní irú àwọn wákà wọn mọ́ lẹ́lòmíì ń sọ̀rọ̀ lórí TikTok báyìí àwọn yẹn ń gbé ìlà kò ní dáa fún àfáà yìí. wákà ìmọ̀ wọn ara ẹni ni. torí pé ntọ́lọ́hún ọ̀sọ́ lọ́mẹ́nu débẹ̀. wákàtí yẹn fi mọ̀ wọn ara ẹni. sọ wá mọ̀rọ̀ sọjọ́ lọ́hún lọ ni sọ mọ̀rọ̀ gbé kalẹ̀ jọ lọ́hún lọ ni tá ń dá ọ. kọ́dà irú èyí tẹ́ wílẹ̀ kan náà nísìn Ọlọ́run bá dúpẹ́ fún gómìnà. bẹ́ẹ̀ ni. àmọ́ ẹ tún wá dáílọ́gì pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe kínní ọ̀hún náà èyí tí ọba tún fi rọ àwọn náà lẹ́rùn ẹ pera yẹn jọ sí. náà ni wọ́n jọ ṣe náà ni wọ́n jókòó. àwọn tí wọ́n ń tajà ń àtẹ̀yìn tẹ̀ ń tó ti ṣe ọ̀dà púpọ̀. a fẹ́ ṣe nǹkan báyìí síbi. àwọn tí wọ́n tún wá ń tajà wọn náà ń gbé bí wọ́n ti ń jẹ náà. wọ́n ti ń jẹ tán ti ń múnu. omi ìkàwé nu wọn gbogbo ẹ̀ lónìí gbogbo nǹkan lórí bó ti rí. kò wá rọ́nà kankan ní fi ń ta ní ta ẹ wá pè wọ́n. a fẹ́ ṣe báyìí síbi. ẹjọ tẹ́ra yín lọ́rùn Ọlọ́run ó sì dẹ̀kun fún yín. ọkàn jẹ́ pé ìjọba ọmọ púrúfù pé ìjọba làwọn àwọn lágbá. ẹ wá púrúfù páwọn náà wọ́n gbẹ̀yìn náà débẹ̀. ọ̀kan tó nù káwọn náà tó méjèèjì jọ ń tẹ̀léra wọn ni o. ẹjọ tẹ̀ka fún àwọn tó tẹ̀ka náà nù. torí pé tìyàwó yín nìkan ò gbé yín wọlé. ẹ̀yin tẹ́ ń tajà táwọn ọmọ yín nìkan ò gbé yín ẹ̀yin wọlé. tẹ́ ti ń ta fóònù rẹ ẹ̀yin náà gbé jẹ́ ẹ̀mọ̀ wọn ara yín àwọn tó sì jọ́gà wa ń gómìnà wọn náà ẹ̀dá ẹ̀yin náà ṣe títàlíkọ̀ náà tó ń nífẹ̀ẹ́ sí. níbi tí wọ́n bá kó wọn sí tí wọ́n lọ tí ó gbà wọ́n ẹjọ gbọ́ra yín yé ẹ̀dá kan ẹ bá wa kó wọn síbẹ̀. tó dalẹ̀ ẹ̀yin méjèèjì jọ ń ṣe. ẹ̀yin méjèèjì tó dalẹ̀ ń ṣe. ẹ̀yin jà fún kẹ́ tún lù ṣe àwọn jà fún ọ̀nà fún. ẹjọ ní round table. afáwẹ̀ wàsílám orílẹ̀-èdè la wà yìí. orílẹ̀-èdè la wà yìí àbí Nàìjíríà kọ́ yìí. Nàìjíríà la wà yìí. àwa wa ń jẹ́ Kwara lábẹ́ rẹ̀. à ń jẹ́ Kwara lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. n ti fi ń jẹ́ Nàìjíríà nánu. afáwẹ̀ wàsílám nǹkan bẹ́ẹ̀ o. kí tó ló dé. nǹkan bẹ́ẹ̀ afáwẹ̀ wàsílám. ẹ̀sọ́ tó dé ni. nǹkan bẹ́ẹ̀ ẹ rí pé kò sí dẹ́kun ni ìdẹ̀kùn ò sí. kí ló fà wọ́n ti ń pé wọ́n mọ kí n lé àwọn níwájú. àní ò sí rọrùn afẹ́ wàsílám. afẹ́ wàsílám. kò sí rọrùn. ìnira ní ń ta káàtì láàrin wa yìí. tí kálukú òfin bẹ̀ tọ́ náà nù. àìríjẹ àìrímu ní ń ta káàtì láàrin wa yìí. tí kálukú òfin bẹ̀ tọ́ náà nù. àìrí náà àìrí lò ní ń dààmú kálukú yìí. èyí ò ní ká kíyèsí. afẹ́ wàsílám tẹ bá gbẹ́ lómi dín nísìnyí pa kọ̀mọ̀ ní 50,000 lé. 50,000. ẹlẹ́mi bá ní 50,000 ẹ rí ìyàtọ̀ la yọ̀ọ̀dà rẹ̀ bó ti ra mọ́. ní bí 50,000 ti mọ́. bó ti mọ́ àwa làwọn ọmọ ẹni ọba lówó ní ọmọ pé èlò 50,000. Ọlọ́run mọ́sà wọlé àárọ̀ àwọn bàbá wa lè pẹ̀ kan dákun Ọlọ́run mọ́sà fìrọ̀rùn sílùú Ọlọ́run fìrọ̀rùn sórí bàbá lè pẹ̀ kan bàbá dáadáa bàbá rí àwọn àáfàá tí wọ́n mọ kí àmọ́ ẹ lè gbọ́ wọ́n mọ tó pé bàbá tó mọ̀rọ̀ sọ dáadáa tí wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ yẹn bàbá wọn lè pẹ̀ kan lónìí Ọlọ́mọ bọ́lá bàbá náà jẹ́. wọ́n tún wá fọ́jà náà sí tarawí kan ká máa lọlé. ọ̀dọ̀ wọn mo ti gbọ́ pé ọlọ́mọdé àrìn ju ebi ń pọ̀nà làbá ń pè àmì o mọ̀jì àṣì ọkọ̀ wọ́n ní yìí ń kọ́ wọ́n lè mọ tí wọ́n ń pè ní ọlọ́mọdé àrìn ju ebi ń pọ̀nà ni mo ní naam wọ́n ní ìjọ Ọlọ́run bá ń bínú dákun Ọlọ́run má kà á kún wọn. ẹ wo bàbá pẹ̀ kàn wọ́n ní ìjọ Ọlọ́run bá ń bínú Ọlọ́run má kà á kún wọn o. mọ̀jà wà ń bẹ̀ o wọ́n ní iná ni jẹ́ Ọlọ́run mọ́. ibi gbogbo kádàrá wa já máa pàdé àánú rẹ. já máa pàdé àánú rẹ ni Ọlọ́run ká máa pàdé àánú Ọlọ́run ni. sẹ́mọ̀n yà àmàlísù àni yóò jẹ́ zàbí eléri kan ni
aláṣẹ kan ni onípò kan ni alágbára kan ni oníyípo kan ni ẹni wọ́n ń pàṣẹ lélérí ni ẹni tí ń pàṣẹ léyàn lérí ni ẹni tí ń ṣòfin léyàn lérí ni ẹni wọ́n ń ṣòfin lélérí ni abẹ́ ọ̀sán ìyá amalisuwa yóò jí zàbí. ìyẹn ni pé ẹ̀yin tẹ́ wà ní computer village èmi ti fún wọn lóko nù. kí lẹ pé computer village èmi fún wọn lóko nù. ẹ ti fún wọn bẹ́ẹ̀. tẹ́ wà ń sàlẹ̀ wọ́n máa ń challenge tẹ́ wà ń bẹ̀rẹ̀ tẹ́ wà ń computer village ti challenge. gbogbo tẹ́ kó lọ́wọ́ òun ẹ bẹ̀rù Ọlọ́run. tọ gbogbo sẹ́tẹ̀ fẹ́ máa sí ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin ìjọba tẹ́yin náà mọ nǹkan síbi tẹ́ mọ sí tẹ́yin tó ṣe ẹ̀yin náà ẹ bẹ̀rù Ọlọ́run. àfa àwa ẹwà Islam wọ́n ní gbogbo ẹ̀yin tí à ń bá sọ̀rọ̀ tá a gbà ní mọ̀ràn àfa ìwà Islam ní ẹ bẹ̀rù Ọlọ́run. ibi apari gbogbo ẹ̀ sínú. àfa ìwà Islam tún wá dá padà wá pé. ìjọba náà ìjọ ẹgbẹ́. wọ́n ní ẹ̀yin ìjọba. arọ́wà tí ó sì máa kí ló lò. kí ló lò ìfẹ́ gbé kalẹ̀ ní ọ̀nà tẹ́ ẹ̀ fi gbé kalẹ̀. àfa ìwà Islam tún wá ní ẹ̀yin ìjọba. ẹ̀yin náà bẹ̀rù Ọlọ́run. wọ́n ní báyìí náà ti ń ṣe é ni wọ́n ní káyìn náà bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin méjèèjì lẹ́jọ́ bẹ̀rù Ọlọ́run. wọ́n ní ẹ̀yin méjèèjì afẹ́wà Islam wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ẹ̀jọ bẹ̀rù Ọlọ́run. àwa náà tá à ń ṣe wá sí tá à ń gbà yín mọ̀ràn ká bẹ̀rù Ọlọ́run. àwa náà ká bẹ̀rù Ọlọ́run. ká bẹ̀rù Ọlọ́run àwọn tí ń gbọ́ wa ń gọ́. ẹ̀yin tá à ń ṣe wá sí fún náà ẹ̀yin náà bẹ̀rù Ọlọ́run. àwọn tí sì ń gbọ́ wa ń lé. àwọn náà bẹ̀rù Ọlọ́run. àwọn tí ń gbọ́ wa nu mọ́tò. ẹ̀sọ́ tó bá kàn lórí. àwọn tó tún gbọ́ wa ń bò mí náà. La ilaha illallah. torí pé man ya'mal su'an yujza bihi. torí gbogbo tí kálukú bá ṣe àgbẹ̀sẹ̀. ẹlòmíì lè máa pòun ṣe dáadáa sẹ́yìn àwọn òròbí dáadáa ó lè jẹ́ pa burú ni ẹlòmíì náà lè máa bínú pé kí lẹ ṣe fún wa yìí ó lè jẹ́ pé màmá bínú rọ ni bẹ́ẹ̀ ni kálukú ọmọ pé bẹ̀rù Ọlọ́run kálukú ṣe é dáa torí ọjọ́ tá a jọ dúró ojú lọmọ ádámà máa wò ọkàn lọ́lọ́mọ wò ojú lọmọ ádámà máa wò ọkàn lọ́lọ́mọ wò Ọlọ́run wa ń wọ kan wa bẹ́ẹ̀ ni ilé àná ọ̀fẹ́ lọ́jà nẹ́bí ọ sọ pé at-taqwa àhúnà ilé àná ọ̀fẹ́ kọ̀rọ̀ Ọlọ́run ò sì fẹ́ kárí mi ilé àná kò fẹ́ kọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ kọ̀rọ̀ àmọ́ wà lánàá ọ̀yọ̀jú ni o ilé àná ọ̀fẹ́ kọ̀rọ̀ àṣírí pọ̀ náwó àmọ́ Ọlọ́run ọ̀wá àmọ́ gbogbo gbà ọlọ́wà àṣírí ọ àmọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kan ní ìjẹ́kẹ́ rí mi ní àárí ọ ni. bẹ́ẹ̀ ni pé ọkọ̀ kùsùmù ni. ètò Ọlọ́run ọ̀wá fẹ́ kárí mi. La ilaha illallah la ilaha. abá ìwà Islam ṣe é rí wájú Ọlọ́run Ọlọ́run jẹ́ bára wa ń bi ta lérò. ẹ wo kíní kan tí mo tún rò ní. ẹlẹ́mi ìwà Musa ọ̀rọ̀ Musa ni ìwà Fìríónà. abá ìwà Islam ẹ mọ nǹkan tí mo tẹ̀ tún rò ní. ẹ má jẹun àwọn tí wọ́n ṣe ara yín o ẹ má jẹun lápèjúwe ẹ má jẹun àwọn Christian ẹ má jẹun àwọn Christian. abá ìwà Islam abá ìwà Islam pléènì sáà tó ọmọ Ọlọ́run ló ṣe. ẹ mọ̀ dáhùn. ó ti gbé tó gbogbo nǹkan lẹ̀. ẹ dúró sáwọn tó ṣe àwọn tó ọmọ Ọlọ́run ló ṣe pléènì. àwọn kọ́. àwọn lè má mú wo àbí wọn wo. àwọn àfa ńlá ńlá wo àbí wọn wo. àwọn wà sí wo àbí wọn wo. Ọlọ́run ti mọ̀ ó ti ṣètò bá ti. àwọn ọmọ ìyá wa ẹ mọ̀ wọn. àwọn ọmọ ìyá wa àwọn náà ń wo àbí wọn wo. afẹ́wà Islam mọ́tò sáwọn tó ọmọ Ọlọ́run ló ṣe. ọmọ gbọ́ kìnìkan Mr. kìnìkan ọmọpẹrẹgẹdẹ pẹmbàtàn kìnìkan jìgìrì ọmọ jíjìzò lẹ́yìn tí mo gbọ́ kọ àwọn tó ṣe mọ́tò nù. àbẹ̀wò àti àwọn sì ń wọ̀. Ọlọ́run tó ṣètò wa àwa méjèèjì kalẹ̀ ó ti ṣètò bá ti bára wa lò. kí wàá nìkan ìyá kan bẹ wọn a máa pè lánìkẹ́ ìyá tí ń sọ fún ìyá nìkẹ́ ni ọlọ́njọ́ da fún ìyá náà àtàwọn ọmọ tó bí. ó ní àwọn ìyá tí ń bẹ ní ẹgbẹ́ wa yìí nínú fúláàtì wọn ó ló sì díjọ́ ọdún mùsùlùmí làwọn ń tà wọn àmọ́ àwọn mọ̀mọ́ yìí ẹlẹ́sìn kejì ni wọ́n ó ní wọ́n sì dáná nígbà wọ́n dáná wọ́n gbé oúnjẹ wá fáwọn wọ́n bá nítọ̀ ẹ̀yin ọmọ oúnjẹ wọ́n gbé wáyé sáà wàá lọ òru dànù wàhálà wọn ṣe wọ́n sọdún wọ́n ṣe Christmas ààyè wọn ò pẹ́ má jẹun ó ní wọ́n wàá lọ dànù ni làwọn bá fọ síbí nù táwọn àwọn wá ní bismillahir rahmanir rahim làwọn bá ń jẹun lọ àwọn wá jẹ tán wọn á nígbà tẹ̀ ń jẹ bá àfa kan bá wọlé tó ní ìyá wa Àníkẹ́ ní yóò wọnú ilé tó ń wá nǹkan wá gba síbí lọ́wọ́ wọn kó wọn máa wọ wọn gbóúnjẹ wá òun ní bismillahir rahmanir rahim kó òun tó máa jẹ. kódà gan gbogbo tábà tiẹ̀ jẹ́ láyé lónìí àfi ká ṣe bí sùn láyé ni. èwo la mọ̀ tá à ń jẹ gan tó jẹ. torí àdá kankan. òkú ẹran bẹ tí wọ́n gán dá lómi gbélé ní títà. báyìí ṣe bismillahir rahmanir rahim o ti sọ dẹ̀ tọ́. ó kò wọn àtọ lóhùn. àwọn ẹlẹ́sìn wa tẹ̀ tí wọ́n wí àwọn kírísítẹ́nì yìí. àmọ̀ ìyá wa yìí. bá a ti kéré mọ yìí wọ́n pè wá pé a bá wọn dúdú yìí. bẹ́ẹ̀ ni wọ́n ṣe fáwọn náà. ẹ bá wa dúró rẹ̀. ẹ wá bá wa dúró rẹ̀ yìí. agbọ́nra wa yé. gbogbo ẹ̀ la wá mú kankan ẹ gbọ́dọ̀ ya fọ́tò. wọ́n mọ ẹ̀tọ́ tiwa àwa náà mẹ́tọ́ wọn. ẹ gbọ́dọ̀ ya fọ́tò ẹ bá ya fọ́tò haram. ọ̀sán àfáàjì ìgbà. bẹ́ẹ̀ bá náà sọ
haram. àti ìlọmọkà ayà fọ́tò. àníkọ̀sá àfa tí ó wí báwọn. NIN ṣe ẹ̀yà fọ́tò àbẹ́ ẹ̀yà fọ́tò ẹ̀. àyà. international passport ẹ̀yà fọ́tò àbẹ́ ẹ̀yà fọ́tò. ẹ̀yìn lọ́ọ̀bẹ nìkẹ́ gbẹ́ngbà náà kìnnì kan ní kẹ́pẹ́ ní ẹ̀yà fọ́tò. ẹ má jẹ́ ọ́ dààmú wa gòlúwù ní sẹlómi àṣejù ní. fanaticism. àṣejù ní tẹ́lẹ̀. àṣejù ní. ó sì má bẹ́sẹ̀ jẹ́ ni. àná Muhammad tọ́já síwájú wa gan kọ́ fa sí ju bó nǹkan rẹ̀ ó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pe ní tí èsè lẹ́sìn rẹ̀ sínú Islam. títí wọ́n fi wá di. wọ́n fi wá di wọ́n wá wò pé ṣé bó ṣe dáa náà. ṣé bó ṣe dáa náà. ẹ̀sìn rẹ̀ náà lọ́kọ̀ ẹ̀sìn rẹ̀ náà ló ṣe dé yìí. àmọ́ àwa gan là ń de mọ́ra wa àwa mùsùlùmí gan ń de mọ́ra wa báyìí. gidi ní original. ọwọ́ àwọ̀ èyí ṣe ìwọ́kẹ́ náà gbàrún wa. ìwọ́kẹ́ náà gbàrún wa. àní mo wọ mọ́tàlásì kan mo fẹ́ kírun wọ́n sì wọ mi báyìí nǹkan fẹ́ jánu ọkọ̀ọ̀kọ̀ ṣe mi báyìí. ọ̀rọ̀ kíbúlà lẹ̀ tún sọ òun níbi èyí ò ní tí wọ́n ti lálàsẹ̀ mọ́tàlásì mi. kí ló dé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá lọ wo àyà tí ń sọ̀rọ̀ nípa kíbúlà gbogbo ẹ̀ ló ṣàlàyé síbẹ̀ tí kò nídìí wàhálà àbí àwọn àgbàlagbà tó kọ́ kalẹ̀ náà wọn ò kọ́ tí wọ́n rí kalẹ̀ wọ́n wo tí wọ́n kọ́. wọ́n wo tí wọ́n kọ́ kalẹ̀ nǹkan pé wọ́n kàn ṣáájú gbogbo àwọn mọ́sálásí tẹ́ ti lọ náà nàkúnrẹ́ ẹ̀ lọ́ọ́ dá padà ẹ wá ń fèjì ká gúnra yín bẹ́ẹ̀ bá lọ wò parí mọ́sálásí hùn ẹni wò ní wà lójú ọ̀nà mọ́. bẹ́ẹ̀ ni. láyìn mọ́sálásí yẹn tó bá ti àwọn tí wọ́n wọ̀ kú wọ̀hún ní parí yányán ẹlòmíràn wà ní dájú kọ kílíbà. ẹ dákun ìsìláàmù yìí bẹ wọn bí gbogbo wa náà sínú ẹ ní ẹsẹ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọlẹ́kọ̀ọ́ gbogbo ẹ lẹ́kọ̀ọ́. gbogbo ẹ lọ́nu wọn mú àwọn àfa kó gbogbo ẹ jọ. má fi àníyàn tiẹ̀ àti ìbínú rẹ jí sí Ọlọ́run mọ́ òdodo ọ̀rọ̀ nu àníyàn rẹ àti ìbínú ọkàn rẹ má fi jí sí Ọlọ́run sọ bọ́lọ̀ bá ti ní aṣọ. bọ́lọ̀ ti ní awí gẹ́gẹ́ ni kò wí. àmọ́ àwọn kan ní tí wọ́n ní bẹ́ẹ̀ sálámọ́. wà ń bọ̀ wá àti Mukhtaru Isa ọlọmọsà akẹ́kọ̀ọ́ gẹ̀ Mukhtaru lókè ilé ìrúlé ọmọ mùsùlùmí àwa ń bọ̀ wá èmi wá mú fìlà. alọ́mọ́ka mo wá tì síwájú báyìí èmi wá ń bọ̀ wá àwọn àbá ẹgẹ fìlà àwọn àbá ti wò wá lórí bẹ́ẹ̀ sì bí wọ́n jòkó àti bàbá alẹ́ ọ̀wá àwọn àtòkò tí wọ́n lè lọ. bàbá kí àwọn náà. bàbá tí wọ́n ti wò mí báyìí ẹ̀rù pé mo èwo yẹn púpọ̀ àmọ́ wọ́n ti sáìtì wá lọ́ọ̀kan títí mi déwájú wọn èmi ò chẹ́ǹjì fìlà o. àwọn nánà tó ní wíwò rẹ wọn àwọn èèwò hàn wọn. mo gẹ̀ báyìí ni wọ́n ní àwa kí wọn. Mala Bukhari mo ní naam akramakumullah. Mala Bukhari náà wọ́n kú dákú. Mala Bukhari mo ní akramakumullah. mo ní ọ̀dọ́ ewé fáàrí náà ló ṣe tó báyìí àwọn wò pé fáàrí kábílù ní fìlà èmi ń pè náà kábílù ní fìlà mo wá dé dáadáa ewé fáàrí náà ló ṣe tó báyìí níbi láti mọ gẹ̀ látara pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má pèrè ayé nìkan. alẹ́ dùn sún ma bà mí. alladhina yamshuna ala al-ardi hauna. bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ àyàmú yé. àwọn ẹrú tèmi ọlọ́run bẹ́ẹ̀ bá fẹ́ dá wọn mọ̀ àwa làwọn wo ni alladhina yamshuna ala al-ardi hauna. àwọn tí wọ́n afágàní apáná àwọn tí wọ́n ń tẹ̀ pẹ̀lẹ́ ọdún alẹ́ yìí wò ní kankan. wa idha khatabahumul jahiluna qalu salama. ọlọ́dún jáwa náà jọ wọ́n. bẹ́ẹ̀ yẹn bá tún wá sọ̀rọ̀ òmùgọ̀ sí wọn tó mùgọ̀ bá sọ̀rọ̀ sí wọn. wọ́n lè kọ́ lọ fún wọn lábàdí ó dákọ̀ yín sáà bàbá ní èmi nìkan kémi jẹ́ bẹ́ẹ̀. èmi nìkan kí n jẹ́ Kamaru. láàyè bàbá ní èmi nìkan kémi jẹ́ bẹ́ẹ̀. ó ń tọ̀ ń múra gangan akaramakala ọlọ́wọ́n jẹ́ mi yógun ọ̀dà akọ yín ni àwọn àmì àfi dúró tẹ parí ni ẹ̀yin ọ̀dà akọ bàbá ní èmi nìkan kọ́ ni jẹ́ kémi jẹ́ bẹ́ẹ̀. èmi nìkan kí n jẹ́ Kamaru. Muhammadu lè ma sin bi tiẹ̀ Muhammadu bẹ́ẹ̀ bi tèmi. àfa mi ẹ̀ wà múra ẹ̀ lọ́dà akọ mi ọ̀dà akọ mi ó ti da. kí lẹ́yìn wá ń wo. kí lẹ́yìn wo nígbà tí ń dá akọ mi ẹ̀ ní jámáìkì má lẹ́nu. a máa jà àwọn màrí amadélé mọ́. La ilaha wa idha khatabahumul jahiluna gbogbo ẹ̀ ló pé lára wọn. kódà bàbá ọ̀jágbe mọ́ yẹn pé kọ́mùtìrì gbé ẹgbẹ́ la ilaha illallah muhammadu rasulullah àti gbogbo wa lálàkọọ́lẹ̀ láyé. wá sí wọn ò lé. afẹ́ bàtúlá gbogbo wa lálàkọọ́lẹ̀ láyé. gbogbo wa lá ní ọ̀rọ̀ kalẹ̀ gbogbo bá a ti ń lò lọ́wọ́ yìí ìtàn ara wa là ń kọ́ kalẹ̀. ọmọ ìyá mi kọ̀tà tó dá nípa ara rẹ̀. ìtàn bàbá wọn ń kà. ìtàn wọn ń kà yìí o. wọn ń kà pẹ̀lú àyà Kùránì. ẹ wò gan. àwa ń kà pẹ̀lú àyà Kùránì. ṣé wọn ò rí tàn tiẹ̀ kà pẹ̀lú àyà Kùránì báyìí. ṣé wọn ò rí tàn tèmi kà pẹ̀lú àyà Kùránì báyìí. fala shay'an ṣé wọn ò rí tàn tèmi náà kà pẹ̀lú adumu
فكن حديثا ẹ jẹ́ àtàníyàn dà ẹ tán ní ẹ̀dá جميل ẹ jẹ́ àtàníyàn dà الذكر àti olórí àtẹlẹ́mù والدنيا حديثا ìwọ tí máa dùn mọ́ wọ́n sọ̀rọ̀ gómìnà wọ́n sọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì ọ̀rọ̀ tiẹ̀ ńkọ́ ọ̀rọ̀ tiẹ̀ náà nǹkan ọ̀rọ̀ tẹni tí ń sọ̀rọ̀ gómìnà ńkọ́ tiẹ̀ náà nǹkan àti gómìnà àti tí ò gómìnà àti tálíkà tẹni tí ò àti tálíkà president àti vice. ẹ jẹ́ àyípadà ká tó tan ara wa kọ ìta àbáṣe tí ọ̀dà ká padà ń bẹ̀. La ilaha illallah ká padà ń bẹ̀. afẹ́ wa islam Naam. lọ́ọ́ jáde kọ́ṣe dáadáa labadé bẹ̀ mọ́ bẹ́ẹ̀ àdìkọ́ ṣe rere ni. liman waraik fáwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ àti ń bẹ lẹ́yìn rẹ̀ tó ń kó jẹ àwọn tó ń pàṣẹ fún fún orí tó dáa sọ. ọ̀gá lọ́fíìsì ẹ jẹ́ wọn orin tó da sọ lára yín ẹ jẹ́ wọ́n sọ. ẹ̀yin sí àmànù ẹ jẹ́ wọn orin tó da sọ ń pa yín ẹ̀yin senators ẹ jẹ́ wọn orin tó da sọ ń pa yín gbogbo ẹ̀yin gómìnà gbogbo state kọ̀ọ̀kan ní nàìjíríà ẹ jẹ́ wọn orin tó da sọ ń pa yín ẹ dákun bí kálukú bá ti mọ láyé rẹ̀. ar-rasul sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run bá wa kẹ́ ọlọ́run wọlé abíyá sọ̀rọ̀ dé gbogbo àwọn ọmọ ìyá wa lókè àlófóṣe ọlọ́run mọ́jọ ọ̀rọ̀ wọn dà afa ìwà islam Na'am. lahu qudwatun hasana anabi ló nìyí ìkọ́sí rí lahu qudwatun hasana anabi ló ní. sallallahu alayhi wa sallam. afa ìwà islam ládùúgbò mi wọn ò lè kọ́sí àfa mi kò níwà tí wọ́n fi kọ́ kò níwà tá a fi kọ́sí lọ́wọ́ láàfa ó sì mọ kéwú ìwọ tó sáfà ládùúgbò ó sì mọ̀ ọ́ sọ ọ́ mọ̀ ọ́ wí. ìwọ náà ṣe dáadáa. ẹ ṣe dáadáa ẹ ṣe ìlú dáadáa. ọlájídé lókè kéré bàbá kan bàbá sọ́lé ò ní jẹ́ àmọ́mọ́ wọn ó sì kú láyé bàbá wọn wá ń ròyìn pé dáadáa ní dáadáa. wọn wá sọ dáadáa tó ṣe. ìlú tí wọ́n ń gbé lóko wọn sì òní ni wọ́n sì sùn dáwọ́ wọn. ọlọmọsà fẹlẹ jẹ ọba náà. mo ní sálíù ṣe déédéé dáadáa rẹ̀ náà lóòótọ́ náà pàdé dáadáa wọn bí ọlọ́run. afa ìwà islam náà. anabi tá a wá ń pé akọ́sí ẹ̀ yìí mọ́zànà mọ́zànà anabi ò ṣe sinari. ṣé kọ́tù ọwọ́ àwájú rẹ̀ kọ́tù. èmi sá mọ́zànà tèmi ilé mi tú kò ṣe sinari. La ilaha illallah muhammadu rasulullah. afa ìwà islam. adóbìnrin dùbúlẹ̀ nìkan kọ́ sí náà. bẹ́ẹ̀ni ẹlòmíì ojú lòun fi ń ṣe tiẹ̀. sinari látara ojú ní àgbà. yọ̀ọ̀ràn ọmọ tó ń wò ń bí sẹ́ẹ̀tì. yọ̀ọ̀ràn ju mọ́ ni. kọ́dà tí wọ́n bá sunkún kò ní gbọ́kọ́ máa ń sunkún n ti ń wò lórí sẹ́ẹ̀tì ni ìwòkú ò ní wò. ẹlòmíì sì ni òun lọ jókòó títì ní gbogbo ẹni tí kọjá bí ti ń wo wájú ní ọmọ wẹ̀yìn. yóò máa wá pé ẹlẹ́mi bá rẹ̀ tó ní àbá yóò wà tún wá wò lọ́nu ọkọ̀ báyìí yóò sì fi yín ọrùn débi síìtì báyìí. mọ́tò ẹlòmíì ìyá ń wájú. La ilaha kókó kọ́tà nìkan wá lè wí lé. ẹni àwa kọ́sì ẹ̀ ẹni tá a ní ká kọ́sì ẹ̀ ẹni tí ó gbà wálẹ̀ wájú ọlọ́run ẹni ó mú gbogbo ń tàn sí wá fún wa pé ẹ ṣe léyìí kẹ́ pàdé ọlọ́run dáadáa ẹ ṣe léyìí kẹ́ bọ́lọ́run dáadáa ẹ rìn báyìí kẹ́ bọ́lọ́run dáadáa ẹ hù níwà báyìí kẹ́ bọ́lọ́run dáadáa òun ni òun wá sí. والنور للأنوار لا ظلم بعده رؤوف رحيم شافع في القيامة. ìwọ nìkan kan lọ o ti dé mọ̀dínì àti tẹ̀lé ọ. àfa àwọn ẹwà islam sallallahu alaihi wasallam. wa ma saraqa. wà má saraqa. àníbi kò gbé nǹkan ní nǹkan rí ètò sagbéwìrì. kì í sagbéwìrì ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré wa láyé lónìí agbéwìrì ó lè ní wọn. àmì à ń gbowó oṣù. wọ́n ń gbà. àmì à ń gbowó oṣù kí wọ́n tún wá wá débi owó lówó. nfele só lè kọ́. ẹ mọ̀ ẹ rí wí o ẹ rí wí. torí wọ́n lọ kọ́ àwọn estate kan wọ́n bẹ́ẹ̀ ni. gómìnà kan lọ́nà báyìí ẹ má nàwọ́ lọ́nà bí báyìí lọ́nà bí tó bẹ́ẹ̀. kó 100 billion tí tí wọ́n á darí bọ̀ níbi wọ́n ti mọ́ wọ́n wádìí ẹ̀ tí dáadáa wọ́n á fi lù pàdé ẹ̀ wọ́n ṣéke èso wọ́n lè wádìí ẹ̀ dáadáa bóyá oṣù rẹ̀ ló tẹ̀lé pọ̀. léfi tó 100 billion oṣù rẹ̀ kọ́. ọjà lè ní. kí ló wá débi olè bí ń gbowó oṣù. ní state yẹn ẹnìkan lé owó oṣù ẹnìkan lè tó tiẹ̀. àìmọye kọ́ńtíráàtì ó lè ní. má jalè mọ́. ẹ gbogbo ẹ̀yin tí ẹ bá múra tẹ́ ẹ̀ tún dẹ́rù ipò wọ̀nyún ẹ má bá nìyẹn ń lọ jalè ẹ má bá débẹ̀ torí kẹ́ lè bá láti bọ̀ tán sáwọn yìí láti bọ̀ tán báyìí. ọgá kẹsì bẹ̀rẹ̀ lọ tó ògùn bọ́ mẹ́wọ̀n má jalè wọ́n pè. má jalè ní má jalè ní. bàbá ti kú olóde àfa àdáta bọ́ mo ti mọ̀ má jalè. má jalè ní jẹ́. ó sì dáa fún. kà á ní dáa fún gbà tí ò jalè. àti pé ìtumọ̀ má jalè jẹ́ ni pé agbowó níwọ̀n. bẹ́ẹ̀ ni afa ìwà islam gbogbo ẹni tí bá múra pé mo fẹ́ wọlé èmi náà fẹ́ ṣe èmi náà fẹ́ débẹ̀ èmi náà fẹ́ kí n máa bọ̀ ká máa jẹ tẹ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀. anabi wọn ni ọjà lè yí o ẹ má jalè o. anabi wọn ni ọjà lè yí o. ẹ mọ̀ pé sírò gbogbo ẹ̀ wájú ọlọ́run. ẹ̀yin tẹ́ ẹ bá sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ má jalè o. ẹ má jalè o. ẹ má jalè. wà á máa zọ́ lama. anabi ò tún wá sàbòsí. anabi ò tún wá sàbòsí. wà á máa zọ́ lama. anabi ò sàbòsí. abẹ́ ta ni lónìí tí ètò alábòsí. eléri wa ní gbogbo
alábòsí. talélérí lónìí. àwọn asọmọgbé eléri wa ní gbogbo alábòsí. àṣìlẹ̀ ìmọ̀lẹ́yìn àlẹ́bì ni wa. akó fóònù dání alábòsí. abáwọn mú pépà alábòsí. akówó dání pé tọ̀ ń nu o 300 kìnnìkan billion tọ̀dọ̀ yín nu o alábòsí. ọ̀nà ó lágbè bàbá yìí. àwọn kan ti kú wọ́n sì ń gbowó oṣù wọn lọ. èyí ṣe àfẹ́wà sáwọn ẹ̀ mọ̀ nǹkankan. ìmọ̀dé. ní stéètì mi stéètì tiwa yìí lálùbáríkà ń pọ̀. àmọ́ òkú náà lálùbáríkà kílẹ̀ mọ́ yọjú wọn lójú oorun sí nìsí. bí ẹ bá ti pé ọlọ́run ọba pẹ̀lú bó ti ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn bá ti kú wọ́n mọ̀ lè ń dé mọ́ ẹbọ ẹ̀yin gbogbo àwọn tẹ́ ẹ gbowó wọn tó yẹ pé wọ́n ti kú wọn àwọn èèyàn tètè mà yẹn sì ń gba sálárì wọn ẹbọ yẹn kó kù ọ wá báyìí lónìí kó lu omi kó ya wèrè. àwọn òkú kan yẹ hàn náà irú àwọn eléyìí ẹ máa lọ yọjú sí wọn ni. ṣé erílẹ̀-èdè rè. ọba ti fẹ́ wakọ̀ báyẹn gbà lọ́wọ́ mú. afẹ́ ọ̀sán ẹlẹ́kọ̀ọ́jà béèrè torí baba la ma sọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí lọ sẹ́ẹ̀rí ẹni ọ̀rọ̀ bá ń dùn àyè fọ̀rọ̀ ọlọ́ mọ̀wọ́ bí mo dé kọ̀sàbòsí ibi adé nípa níbi ọ̀sàbòsí. wọ́n máa gẹ̀ṣà. àwọn àbúrò àbòsí nù. kò ṣerú anabi ò ṣerú tó fi kọ́ láyé. tó fi ní máa ń gàṣà náà. àfa àwọn àdáhùn gbogbo orí tẹ́lómi kọ́ láyé tá a wà ń bẹ̀ èrú lè kọ́ ọkọ̀ tẹ́lómi ń gun. irú àwọn léwu náà ẹ̀yin léwu náà tutù ẹ̀yin létí wọn kọ́ náà tó yẹ kẹ́ ẹ máa gbin ni. kẹ́ ẹ máa gbin. ẹ rí ọkọ̀ tó yẹ ṣe fáwọn sí àmọ́ wa nísìnyí Toyota Roca ẹ tí ì rí mọ́tò tí wọ́n fi ṣiṣẹ́ nù. mọ́tò tí wọ́n fi ṣiṣẹ́ nù. àbí wọ́n fà wá náà lè ta ọmọ fi ṣiṣẹ́. àfa àti àwọn àlọ́ bá gómìnà sẹ́ẹ̀rì àfẹ́ wàsílámù ẹ̀jẹ̀ àlọ́ bá gómìnà. ọ̀kadà tèmi ti ẹ̀gùn yìí tó. àfẹ́ wàsílámù àlọ́ bá gómìnà. àṣìàmọ̀nù yìí èèyàn bíi tiwa náà ni wọ́n kí wọ́n náwó méjì sáwà náà. mọ́tò ṣẹlẹ̀ fún wọn. mọ́tò ṣẹ́ táwọn náà mọ̀ gbé wáyà yìí. àti wọn ẹja kọsọ tí wọn náà mọ́tò tẹ fáwọn tí a mọ̀ nù tí wọ́n fi ṣiṣẹ́ nù wọ́n mọ̀ ríbi lọ yìí wọ́n mọ̀ ríbi lọ ọ̀hún. èyí tí wọ́n bá wá fáwọn nǹkan. èyí táwọn náà fi ṣiṣẹ́ ní àmọ́ èyí tètè máa díjí mọ́. àlọ́ bá wọn ẹ má wọlé àlọ́ rí gómìnà. afẹ́ wàsílámù ẹja béèrè. tọ́ ẹ dákun ìwọ tó bá gbọ́ ọ̀rọ̀ wa látàárọ̀ tá a ti pilẹ̀. trader dealer Abdulrasheed trader dealer ọlọ́run ní dọ̀rọ̀ rẹ rú ó ní gbogbo ẹni tá a bá fún lẹ́mù lónìí ká máa fún wọn ní 1,000 kí wọ́n fi wọ mọ́tò wa. ọ̀dà bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá 09136 556952 lẹ́ẹ̀kan sí 09136 556952 a máa retí yín ẹ dákun kálukó wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè. láti Ògbómọ̀ṣọ́ ọkọ nàìjíríà bàbá wa ìmọ̀ọ́mọ́ àgbà fún gbogbo Ògbómọ̀ṣọ́ ń bọ́ tọ́ ẹ bá wa kí wọn o kí ni náà. ẹ gbọ́ ọ̀rọ̀ wa látàgbà tẹ́ ti wà ń bí kí ni ànábì ní kí ni máa ní tí máa ṣe kí ni èsì ṣe sọ̀kọ̀ kan bẹ́ẹ̀. kí lànábì máa ṣe kí ni èsì ṣe nínú tá a wíyà yìí. ṣe ti lọ ni. bàbá Ògbómọ̀ṣọ́ ti lọ. ẹ bá kí gbogbo Ògbómọ̀ṣọ́. ẹ bá kí gbogbo Ògbómọ̀ṣọ́. náà ṣe dáadáa fún wa. afẹ́ wàsílámù. naam. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ sálámà náà. ọ̀gẹ́dẹ̀ kọ́ wọlé inú wọn dùn ni. àmín. àmín. ọlọ́wọ́ bá dúpẹ́ fún yín wọn gbé tó ní. ọlọ́wọ́ kúrò àná la gbé tó ní. afẹ́ wàsílámù. naam. ọlọ́run abẹ́ọ́ ni bàbá wa fi olú ọlọ́run bá pẹ̀lú bàbá Àmín. ọlọ́run mọ́ dọ̀rọ̀ bàbá fi olú Àmín. dákun ọlọ́run mọ́ kan bàbá fi olú lábùkù Àmín. ọlọ́run mọ́ yẹ̀yẹ́ bàbá fi olú Àmín. gbogbo okòwò bàbá fi olú ọlọ́run mọ́ jẹ́ jóná Àmín. ọlọ́run gbogbo tíjọ́ mọ́ fún bàbá fi olú ọlọ́run jẹ́ wọn ga ju bàbá lọ Àmín. wala la ilaha illallah Àmín. àtàwọn àti gbogbo àwọn GM wa ń lé iṣẹ́ wa Diamond 8.7 your shine supreme station tá a wà yìí ọlọ́run bá ṣe ra fún bàbá wa GM Àmín. bàbá wa HOD marketing ọlọ́run bá pẹ̀lú yín Àmín. ọlọ́run mọ́ pa yín lẹ́kùn Àmín. gbogbo àwọn ọmọlọ́jọ́ dáa fún yín gbogbo àwọn bàbá wa tó ń bẹ ń géètì ọlọ́run sàjọ́ dáa fún yín o Àmín. ìyá wa ní reception àti bíọ́lá nù ní Ọlọ́wọ́ bọ́tìnì wa. ọlọ́wọ́ bọ́tìnì wa bàbá kékeré bàbá randu ọlọ́mọsàjọ́ dáa fún yín o la ilaha illallah àti gbogbo kálukú tí ń jẹ́ staff ní Diamond 88.7 lọ́jọ́ dáa fún yín Àmín. ìkẹyàtọ̀ là tó pé o Àmín. àforíjì lọ́pọ̀lọpọ̀ Àmín. kọ́lọ́bà Abdulrahim oníwàsí àgbáyé àbá mi dáadáa. Ìkẹ́ àtọ́lá tó pé o.
àforíjì lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run bá kẹ́ wọn. Kí á tọ́lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run bá kẹ́ wọn. Olùbá Abdulrahim oníwàsí àgbáyé àfáwà. Salatu Rabbi wa salamuhu ala abina alaji àgbà. Olúwa salatu Rabbi wa salamu. Ọlọ́run bá kẹ́ wọn. Salatu Rabbi wa salamu. Ọlọ́run bá wa kẹ́ wọn. Ala abina alaji àgbà. Ẹni kéwù tí ọba tẹ̀lé ń tọ́ba ké kéwù ṣètánì ní kò ní tán máa mi. Ẹni kéwù tí ọba tẹ̀lé ń tọ́ba ké. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.